Ẹ kú ojúmọ́, ẹ kú ojú iléeṣẹ́ Koiki Media. Lágbára Ọlọ́run, ìbànújẹ́ ó kéré kò ní ya ilé wa. Àríbá ti ṣe àárọ̀ náà gbígbà. Ìjọ máa bá jó fún wa, ìyà máa bá yọ̀ fún wa. Gbogbo nǹkan tá a bá dáwọ́lé a máa yọrí sí rere. À ń sọ fún yín, tá a bá máa gbàdúrà ilẹ̀ Yorùbá, a ní kí Elédùmarè má jẹ́ kí Ògún fi ẹ̀jẹ̀ wa wẹ̀ ká má rí jẹ́ Ògún. Bẹ́ẹ̀ náà ló yẹ rí ní òkè ọya ní Jọ́ọ̀sì lọ́jọ́ Palm Sunday tí a mọ̀ sí ọjọ́ ìsàmì ọpẹ́ ní Plateau ní Jọ́ọ̀sì nílẹ̀ Haúsá lókè ọya lọ́hùn. Níbi tí àwọn agbébọn tí wọ́n ti pa àwọn èèyàn tí wọ́n fẹ́ jà àwọn èèyàn wẹ̀ ní òkè ọya náà. Elédùmarè, àwọn tí yóò ṣẹlẹ̀ sí Elédùmarè á bá wa dùn wọ́n nú. Àwa náà kẹ̀ àní rórú ẹ̀, ṣùgbọ́n kójú má rí bí gbogbo ara ní ògùn ẹ̀. Ó ń ṣẹlẹ̀ ní Kwara nsìn, ó ń ṣẹlẹ̀ láwọn ibì kan l'Ondo State díẹ̀díẹ̀, ṣùgbọ́n ẹ jẹ́ ká kára mọ́ kó tó di pé ó máa di kan tó jẹ́ pé ó máa kárí. Ẹ jẹ́ kí bó bá yẹ pé báyìí máa ń ṣe patí, à ń ṣàwọn dé nílùú kan sí ìlú kan, tá a yan kọmití, tí kọmití bá lè wà ní ìlú kan náà fún ètò ààbò, láti gbógun ti àwọn agbésùmọ̀mí, nǹkan tó dáa ni, nǹkan tó dáa gidi gan ni, kì bá dáa gidi gan. Torí ẹ̀ máa rọ̀ wá, máa bẹ̀ wá, ẹ jẹ́ kí a ṣí ọpọlọ wa sílẹ̀, ká mọ̀ nǹkan tá à ń ṣe, kí a wá wò pé kò kàn mí, nǹkan tí kò dáa kò ní kàn wá o. Láburú, Elédùmarè ò ní jọ́ kàn wá o. Mo kàn mọ̀ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run Ọba àtọwọn tó nílé ayé, àní bá aláyé fọwọ́ tì, lágbára Ọlọ́run. Àwọn tí aburú yìí ṣẹlẹ̀ sí, Elédùmarè á bá wa dùn wọ́n nú. Ṣùgbọ́n àwa fúnra wa náà, ẹ jẹ́ kí a múra dáadáa, nítorí wípé àwọn tó ń ṣẹlẹ̀ sí wọn ò ṣe Ọlọ́run Ọba. Bí àwa náà ṣe gbọ́ Ọlọ́run gbọ́, bẹ́ẹ̀ làwọn náà gbọ́ Ọlọ́run gbọ́. Wọ́n ṣe pé wọ́n ṣe Ọlọ́run Ọba, wọn ò kẹ́ ṣe èèyàn. Torí àwọn ará bí àwọn apanimáyọ̀dà kò síbi tí wọ́n lè ti wá ẹbí wọn. Ó ṣẹlẹ̀ ní ilẹ̀ Haúsá, Ọlọ́run jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjíire. Kó má ba ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Òjíire, wọ́n ní kójú má rí bí gbogbo ara lògùn ẹ̀ báyìí. Gbogbo ara lògùn ẹ̀. Ẹ jẹ́ kí a mójútó ètò ààbò ilẹ̀ Yorùbá, ilẹ̀ Kóòtù Òjíire. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Sunday Igboho ṣe kinní kan, Gani Adams ṣe kinní kan. Ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ sílẹ̀. Ẹ jẹ́ ká gbájú mọ́ nǹkan tó yẹ ká gbájú mọ́. Ẹ jẹ́ ká gbájú mọ́ nǹkan tó yẹ ká gbájú mọ́. Kí ètò ààbò kó jẹ́ nǹkan tó máa jẹ́ tá a máa mú ní òkúnkúndùn. Tó jẹ́ nǹkan tá a máa mú lókùnkúndùn, tó ń ṣe pé ọ̀tẹ̀. Nítorí wípé ọ̀tẹ̀ kò síbi tó lè gbé wa lọ. Ọ̀tẹ̀ máa ń tẹ̀yàn rì ni. Lágbára Ọlọ́run, àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ. Àṣeyẹ báyìí òun lálákàn ṣe pé ti àṣeyẹ la máa ṣe. Bó ti lè wù kí ìlú yìí kó le tó, àárín tiwa ṣe ń bẹ̀. Ọ̀rọ̀ òṣèlú, ẹ jẹ́ ká gbé yẹn síbì kan. Ọ̀rọ̀ ìlọsíwájú gangan, òun ni kẹ́ jẹ́ ká mú lókùnkúndùn. Ọ̀rọ̀ ìlọsíwájú bí wọ́n ṣe ní kó wa ní ẹrú, òun ni kẹ́ jẹ́ ká mú ní òkúnkúndùn. Nǹkan tí mo fẹ́ ká mú lókùnkúndùn nìyẹn, torí wípé ààbò ìlú, òun gangan ni ìdáàbòbò ìlú, òun ni ìdáàbòbò ẹ̀mí ara ẹni. Ṣó ti yé? Mo bẹ̀ wá, mo rọ̀ wá. Ẹ jẹ́ kí a mọ̀ pé ibi tí ìfẹ́ bá wà, kíkan burúkú tó ṣẹlẹ̀ ńbẹ̀, ó máa pẹ́ gan. Ibi tó bá sí ìfẹ́, wọ́n wọ̀ wá láàárín. Ẹ má jẹ́ ká wò pé àwọn kan bá wá ń da màálù, ká wá torí ẹ̀ ká lose guard, káwọn kan máa rí nǹkan tí ó lè pa á lára kan máa sọ. Káwọn á tó gbé bóyá torí à ń rí àǹfààní látara ẹni yẹn,
ká má wá sóòótọ́ ọ̀rọ̀ kò ń ṣe nǹkan tó dáa rárá, kò ṣe nǹkan tó dáa, kò bójú mu, kò ṣe nǹkan tó tọ́ sọ́mọlúàbí láti máa gbẹ̀bọ̀dè fún ìran ẹ̀ ká torí nǹkan tá máa jẹ ká bà nǹkan tá máa jẹ jẹ́, kò ń ṣe nǹkan tó dáa. Ẹ má yẹ ká torí nǹkan tá fẹ́ jẹ lénìí ká bà nǹkan tá fẹ́ jẹ jẹ́, kò ń ṣe nǹkan tó dáa. Nítorí wípé nǹkan tí gbogbo wa bá ṣe lénìí á dọ̀rọ̀ tán lọ́la. Eléyìí táwọn Awólọ́wọ̀ ṣe ó dọ̀rọ̀ tán, eléyìí t'Akíntọ́lá ṣe ó dọ̀rọ̀ tán. Àwọn tí wọ́n pa ní Jos yìí nísìn wọn ò ṣọlọ́run. Ẹ̀mí àwọn ẹ̀mí ẹlẹ́mìí wọ́n kàn pa àwọn ẹlẹ́ni dànù. Wọ́n pa wọ́n nípa ìfọ́nàfọ́nṣú. Àwọn ẹbí wọn ń sìn. Àwọn ẹbí wọn ń sìn. Wọ́n wà nínú hílàhílo. Kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. Wọ́n kó wọn sí, wọ́n fòró ẹ̀mí wọn. Wọ́n kó wọn sínú ìdààmú. Obìnrin kan tẹ̀ ń ké tó ẹ́ pé ó ń gbé ọkọ jẹ́ kí gbé ọkọ yẹn kú àbódẹ̀ padà yè. Kò yé Ọlọ́run. Kò yé wa, kò yé Ọlọ́run. Ló má jà sí sọ. Torí nǹkan tó ṣẹlẹ̀ yìí, tá bá wò pé bóyá eré ni ṣíṣe fi hàn Ọlọ́run jẹ́ kí nǹkan tó dà kó kàn wá. Ẹ jẹ́ ká bójútó nǹkan tó yẹ ká bójútó. Ẹ jẹ́ bójútó. Ẹ jẹ́ bá a share program bá a pín kiri. Kó dọ́dọ̀ ilé, kó dọ́dọ̀ àlejò ọ̀dọ̀ CDA. Ká mójútó ètò ààbò ìlú wa. Ẹ̀yin ọba wa náà tó lórí agbègbè kan àti baálẹ̀. Ẹ má torí nǹkan tẹ fẹ́ jẹ kẹ bà nǹkan tẹ fẹ́ jẹ jẹ́. Kẹrí nǹkan tó jẹ́ pé ewu ni ó lè fàpalára fún àwọn èèyàn yín. Kẹ wá máa wò níwò pé kò sí kankan bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Nítorí wípé gbogbo nǹkan tá kàn ń wò yìí, tá fojú kékeré wò yìí, Ọlọ́run jẹ́ kó dín ńlá tágbára wa ò ní ká mọ́. Torí àwọn Yorùbá wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka ìrókò. Tó bá dàgbà tán, ẹbọ ló máa gbà. Torí ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa lẹ̀. Ká mọ nǹkan tá à ń ṣe. Elédùmarè á fún wa ṣe. Àní bọ́jọ́ ọlọ́jọ́ lọ, àní báláyé fọwọ́ tì o. Ire lójú owó rí, ire owó, ire ọmọ ẹ̀kú bá lẹ́rọ̀. Ayálé gbogbo wa o. Mi ò ní lè sọ jù báyìí lọ fún wa. Ẹ dẹ̀ jọ̀ọ́, ẹ má gbàgbé láti ṣàtìlẹ́yìn fún ilé-iṣẹ́ Koiki Media. Ilé-iṣẹ́ yìí nídìí ìrànlọ́wọ́ yín. Ẹ bá wa ṣe àtìlẹ́yìn torí pé nǹkan tàbí gbòòsáfẹ́fẹ́ dátà náà ni àtàwọn nǹkan. Táwa náà bá set up studio, tá ń gbọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ lórí oríṣiríṣi láti wá máa sọ̀rọ̀, láti máa sọ ìrírí wọn. Kò sí nǹkan tó pọ̀ jù bẹ́ẹ̀, kò sí nǹkan tó burú. Ṣùgbọ́n àtìlẹ́yìn la need. Ẹ mọ̀ pé kò yẹ kó bóyá ìjọba kan ló sponsor ilé-iṣẹ́. Ẹ lágbára Ọlọ́run, ẹ̀yin tẹ́ ń support wa. Elédùmarè, ilé yóò ní dàrú, ẹ̀rí bá ṣe ẹ̀rọ náà gbígbà. Ẹ bá wa máa like ẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti pẹ̀lú mẹ́mbà wa ní orí YouTube. Pẹ̀lú àwọn owó kékeré. Ẹ join wa, ẹ ṣàtìlẹ́yìn fún wa. Ẹ bá wa share, ẹ bá wa pín káàkiri. Ẹ lo gbogbo ipá yín láti ṣàtìlẹ́yìn fún ilé-iṣẹ́. Àní lè mú wá jù báyìí lọ fún yín láti ilé-iṣẹ́.